èdè ayédè adágbére fún Arigidi o gbogbo ẹni tó bá fẹ́ gbàgbọ́ ní fún Arigidi alálẹ̀ Yorùbá gbégbé o gbogbo ẹni tó bá ní k'Arigidi má tò kò ní bá wa ṣàmọ́dún o gbogbo ẹni tó bá ní ìfẹ́ Arigidi ògùn ayérayé wọlé tán o gbogbo ẹni tó bá fẹ́ kí Arigidi lálàáfíà àlàáfíà jọba ńlẹ̀ o ní agbára Ọlọ́run nígbà tá a bá máa fi ṣe ọdún tó ń bọ̀ nínú owó nínú ọlá nínú ayọ̀ nínú àlùbáríkà àwọn ọmọ yábẹ̀ sí lógo mílíọ̀nìyà mẹ́ta jáde ayọ̀ àtìtùnú jáde ẹni tó wọ́ wá rí owó ẹni tó wọ́ ọ̀là rí ọ̀là kábíyèsí wa olùbàtà tó wá bá wa sọdún tó wọ́n máa fi ọdún tó bọ̀ kábíyèsí á di bílíọ̀nìyà kábíyèsí sákì náà á di bílíọ̀nìyà àwọn ọmọ yá di bílíọ̀nìyà tó bá dẹ̀ di bílíọ̀nìyà àwọn ò ní sọ lẹ́mú o nǹkan mèremère àwọn ìlú Arigidi o wọ́n ní Arigidi ìgbẹ̀yìn á dùn ní àwọn tó nílé ayé ní ìgbẹ̀yìn á dùn l'Arigidi ní agbára Ọlọ́run ó wá ń bẹ Ọlọ́run ìrètí pẹ́ ó máa ń mú ọkàn ṣáàtú lọ́ní ìgbẹ̀yìn á dùn yẹn mo ń bẹ Ọlọ́run ọba tó dá ayé ọba tó dá àṣàkẹ́ ọ̀run ọba tó lohun gbogbo tó sì lè ṣe gbogbo òbìrìbìrì akọjọ́ kúdà ìgbẹ̀yìn á dùn yẹn ògo yẹn kó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ látẹ̀lé ìwé yẹn. Ògo yẹn kó bẹ̀rẹ̀ sí iṣẹ́ látẹ̀lé ìlú lọ. Ayọ̀ yẹn kó bẹ̀rẹ̀ sí iṣẹ́ látẹ̀lé ìlú lọ. Ibikíbi tí aláàánú yìí bá wà lórí ikú mẹ́rin àgbáyé kó bẹ̀rẹ̀ sí wá Arigidi kan. Gbogbo oore tí Ọlọ́run fẹ́ ṣe fún Arigidi Ọlọ́run ọbẹ̀ Elédùmarè bá wa bẹ̀rẹ̀ sí sọ fún yẹn. Kí ajé wọnú ìlú yìí, kí ọ̀nà wọnú ìlú yìí. Látẹnu èní lọ àlàáfíà kó máa jọba l'Arigidi látẹnu èní lọ kí àlàáfíà máa jọba l'Arigidi gbogbo ẹni tí inú ń bí kí ìbínú yẹ kó parẹ́ lọ́kàn torí wọ́n ní tí ìmọ́lẹ̀ bá dé òkùnkùn aparadà gbogbo ẹni tó ń bínú ní Arigidi tó ń wo èrò kówó tó ń wo èrò kópín ọba tó nílé ayé ọba tó làṣàkẹ́ ọ̀run kó yọ ọlọ́pàá ní wákàtí kí ìrètí àrùn kó bẹ̀ sí wọ Arigidi ìrètí àrùn kó bẹ̀ sí wọ gbogbo Àkókó ìrètí àrùn kó bẹ̀ sí wọ Àkókó kí gbogbo Àkókó kó wá develop kó tó di nẹ́ẹ̀sì àwọn company ńláńlá kó wá wọ gbogbo Àkókó gbogbo Àkókó tó ti sọnù k'Ọlọ́run dá padà gbogbo ajé Àkókó tó ti gbé kọ́ sí agbede méjì ayé àti ọ̀run k'Ọlọ́run sọ̀kalẹ̀ ní wákàtí àjọyọ̀ kí àwọn ọmọ Àkókó níbikíbi tó bá wà kọ́ bẹ̀ sí ní àlùbáríkà wọ́n rí bá ti ṣe o wọ́n rọ́nà gbégbá o gbogbo ẹni tó bá náà fẹ́ kógun jà Àkókó kílẹ̀ kó pé gbè àtọ̀hún nìwọ̀n tó bá sọ pé òun fẹ́ kógun Àkókó káwọn ogun ọ̀run fi rúbọ wá torí Àkókó mo bọ́ sí Ondo State kí Ondo State kó bẹ̀ sí ní àlùbáríkà ire ayọ̀ Ondo State kó wá sọ̀kalẹ̀ ìdùnnú ayọ̀ Ondo State kó sọ̀kalẹ̀ irú èyí tó ṣẹlẹ̀ ní ọ̀wọ̀ yẹn Ọlọ́run má jò ṣẹlẹ̀ lọ́wọ́ náà Ọlọ́run má jò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mọ́ gbogbo ẹnikẹ́ni tá a ti lo obìnrin bí tó bá yẹ pé ẹ̀jẹ̀ wà lára ẹ̀ tó rọ̀ lára ẹ̀ àbí omi bá wà lára ẹ̀ tó bá lóun fẹ́ gbèrò ibi wá sí ilẹ̀ Yorùbá kí alálẹ̀ àgbáyé kó fi rú ẹ̀rú bọ́. Àwọn tó wà ní sọ́mọ̀ méje ilẹ̀ méje kan fi rú ẹ̀rú bọ́. Ààbò tó nípọn tó nígẹ̀ tọwọ́ ẹni bí ayé kan ò tẹ́wọ́ ẹni bí ayé kan ò nìkan k'Ọlọ́run wá sọ̀kalẹ̀ sí àgbẹ̀. K'Ọlọ́run sọ̀kalẹ̀ sílẹ̀ Yorùbá. Àlàáfíà ògbọ̀rọ̀ k'Ọlọ́run sọ̀kalẹ̀ sílẹ̀ Yorùbá. Gbogbo ẹni tó bá ń rò ebu sí wa tó bá jẹ́ inú igbó ló wà tó bá jẹ́ inú ìlú ló wà àwọn tó nílé ayé kó sọ̀kalẹ̀ kọ́ bẹ̀ sí fi wọ́n rúbọ o àlàáfíà ògbọ̀rọ̀ á jẹ́ ti gbogbo wa o ẹ ṣe.
Arigidi dání so tó bá níbẹ̀ gbogbo Arigidi ẹgbẹ́ òrì yìí o dígí wa kò gbọ́dọ̀ fọ́ òdìgí òdìgí kò gbọ́dọ̀ fọ́ òdìgí. Gani Adams, the Aare Kakanfo of Yoruba land. Ẹ jẹ́ wà níwájú speaker yẹn bá wa sẹ́yìn dáadáa. Ẹ jọ̀ọ́.